Aláròyé máa wí o. Ó mà ṣe o, olórí ọba ìlú Ayédùn Franka Rotimi jáde láyé. Olórí ọba ìlú Ayédùn ti ìlú Ayédùn níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ìpínlẹ̀ Kwara, olórí Franka Rotimi tí í ṣe aya ọba Jísọ́m Rotimi ti ìlú Ayédùn ti jáde láyé. Ìyá náà kú lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù keje ọdún 2024 yìí lẹ́yìn àìsàn ráńpẹ́. Nínú àtẹ̀jáde kan tí ọ̀gbẹ́ni Kọ́láwọlé Júàzìm fi síta tó tẹ Aláròyé lọ́wọ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 5 oṣù keje ọdún 2024 yìí ló ti fi ìròyìn náà léde. Ó ní àdánù ńlá ni ikú olóògbé náà jẹ́ fún kábíyèsí ìlú Ayédùn àti ìpínlẹ̀ Kwara lápapọ̀. Ó láwọn máa kéde bí ètò ìsìnkú olórí náà yóò ṣe lọ láìpẹ́. Ó tẹ̀síwájú pé àwọn mọ̀lẹ́bí kò tíì sọ lórí ètò ìsìnkú àtàwọn nǹkan míì tó yẹ ní ṣíṣe. Ó gbàdúrà kí Ọlọ́run tẹ olóògbé sí afẹ́fẹ́ rere. Bákan náà ni Emir àti ìlú Ìlọrin tó tún jẹ́ alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Kwara, Alhaji Ibrahim Sulu Gambari, ti kẹ́dùn ikú olóògbé náà. Ó ní àdánù ńlá ni ikú olórí ọba yìí jẹ́ fún ìlú Ayédùn lápapọ̀. Ó gbàdúrà pé kí Ọlọ́run fi olóògbé sí àlìjánnà onídẹ̀ra. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.